Àjálù burúkú leleyìí o. Olùkọ́ Fasiti Ifẹ̀ ṣubú lulẹ̀ nínú ọ́fíìsì ló bá kú. Àgbọ́sọgbánù ní ikú ọ̀kan lára àwọn olùkọ́ àgbà ní ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ Faculty of Education ní Fasiti Ifẹ̀, dókítà Ayọ̀dèjì Òbíṣẹ̀san Ọ̀jẹ̀dìran tó déédéé ṣubú lulẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé. Aláròyé gbọ́ pé láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsìdeè ọjọ́ 14 oṣù yìí ni dókítà náà ṣubú lulẹ̀ nínú ọ́fíìsì rẹ̀ tó sì kú. Alukoro Fasiti Ifẹ̀ Abíọ́dún Ọlánrewájú fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní lóòótọ́ nìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé, ìbànújẹ́ ńlá ló sì jẹ́ fún gbogbo àwọn aláṣẹ àtàwọn ọmọléèwé pátá. Látìgbà tí ọkùnrin yìí ti kú ni àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti gba ọ̀dọ̀ rẹ̀ kọjá rí ti ń sọ̀rọ̀ rẹ̀ lórí ìkànnì ayélujára tí wọ́n sì ń ròyìn olóògbé náà gẹ́gẹ́ bí olùkọ́ tó nífẹ̀ẹ́, tó láàánú, tó sì níwà tútù bíi àdàbà. Ọ̀kan lára irú rẹ̀ ni èyí tí Ajífẹrúkẹ́ Tèmilọ́lá sọ. Ó ní nígbà tí òun wà ní ìpele kejì 200 level lòun ṣalábàápàdé dókítà Ọ̀jẹ̀dìran, ó sì jẹ́ olùkọ́ tí kò ní àfijọ. Ó ní àìmọye akẹ́kọ̀ọ́ ni ọkùnrin náà ń sanwó iléèwé wọn nínú ọgbà Fásitì Ifẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ìrànlọ́wọ́ tí ẹnikẹ́ni wá lọ sọ́dọ̀ rẹ̀ tí kò ní fi tọkàntọkàn ṣe é. Tèmilọ́lá ní ohun kan ṣoṣo tó máa ń dùn mọ́ ọkùnrin yìí nínú ni kí àwọn akẹ́kọ̀ọ́ máa tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ wọn. Kò sì sí akẹ́kọ̀ọ́ tí kò fẹ́ràn rẹ̀. Ó mà ṣe o, ikú dóró. Florence Babaṣọlá ló mú ìròyìn ọ̀hún wá fún Aláròyé online television.